A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Aya ààrẹ ìjẹta Goodluck Jonathan, Dame Patience, ti jẹ́jẹ̀ẹ́ láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú obìnrin àkọ́kọ́, Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu, láti mú orílẹ̀-èdè tẹ̀síwájú nígbà tí ó wá ń ké sí àwọn obìnrin tó kù láti tẹ̀lé ìgbésẹ̀ yìí. Jonathan sọ àsọdájú yìí lónìí Ọjọ́rú níbi ìbẹ̀wò tí ó ṣe fún obìnrin àkọ́kọ́ ní ilé agbára ní Àbújá. Ó dúpẹ́ lọ́wọ́ Sínátọ̀ Olúrẹ̀mí fún ipa ribiribi tí ó ń kó nínú ayé àwọn obìnrin orílẹ̀-èdè. Ó ní ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí aya ààrẹ àtijọ́ láti gbárùkù tì í, kí òun sì gbà á ní ìmọ̀ràn lórí àwọn ohun tí ó lè mú ìlọsíwájú bá orílẹ̀-èdè. Jonathan kí àjọ àwọn obìnrin fún àtìlẹ́yìn ààrẹ Tinubu àti ìyàwó rẹ̀ nígbà tí ó bẹ̀ wọ́n láti tẹ̀síwájú pẹ̀lú àtìlẹ́yìn wọn fún ìjọba. Ó fi kún un wípé fún gbogbo ìṣẹ́jú ni òun fi wà pẹ̀lú rẹ̀. Lọ́jọ́kọ́jọ́, òun yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú rẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè nítorí àwọn kò níbì kankan lọ. Ó wá rọ àwọn obìnrin láti túbọ̀ gbárùkù ti ìjọba. Nínú ọ̀rọ̀ rẹ̀, obìnrin àkọ́kọ́ mọ rírì ìbẹ̀wò, ìfọwọ́sowọ́pọ̀ àti ọ̀rọ̀ ìyànjú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ní ìgbìmọ̀ àwọn adarí ẹ̀sìn Mùsùlùmí Ulama ní Ìlọrin, ìpínlẹ̀ Kwara, sọ fún àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń gbèrò àti ṣe ọdún ìṣẹ̀ṣe ní olú ìlú Ìlọrin kí wọ́n yẹra kúrò ní ìpínlẹ̀ náà nítorí ó léwu fún ẹ̀mí àti dúkìá. Pàbó ní gbogbo akitiyan àti mọ ìhà tí gómìnà Abdulrahman Abdulrazak kọ sórí ọ̀rọ̀ yìí já sí láti ipasẹ̀ akọ̀wé àgbà rẹ̀ Rafiu Àjàkáyé. Bí a kò bá gbàgbé wípé síwájú àkókò yìí ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara gba àwọn olùgbọ̀wọ́ ẹ̀sìn àbáláyé yìí, International Council for Ifa Religion, ní ìyànjú kí wọ́n ṣí ibi ìpéjọpọ̀ ayẹyẹ yìí lọ sí ìpínlẹ̀ mìíràn nítorí ìròyìn tí wọ́n ń gbọ́ kò ṣe ayẹyẹ yìí láǹfààní àti ṣe àjọyọ̀ rẹ̀ ní ìlú Ìlọrin. Nínú ìpàdé ìgbìmọ̀ àwọn adarí ẹ̀sìn tí ó wáyé lánàá ni wọ́n ti ṣe ìkìlọ̀ wípé àwọn kò ní fi ààyè gba ọdún ìṣẹ̀ṣe Ifá ní gbogbo agbègbè Ìlọrin, bẹ̀rẹ̀ láti Àṣá, Mòró, ìlà oòrùn Ìlọrin, ìwọ̀ oòrùn Ìlọrin àti ìjọba ìbílẹ̀ Gúúsù Ìlọrin. Akọ̀wé àgbà fún ìgbìmọ̀, Saliu Muhammed, tí í ṣe Grand Kadi Kwara àtijọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fún kóòtù Sharia, ṣe aṣojú alága ìgbìmọ̀ Ulama àti ìmáàmù àgbà fún Ìlọrin, Sheikh Bashir Soliu. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ wípé ilẹ̀ Yorùbá ni ìlú Ìlọrin, ó ti di ìlú fún ẹ̀sìn Islam, nítorí náà kí wọ́n jẹ́ kí àlàáfíà jọba káàkiri orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Pẹ̀lú bí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe dojúdé tó, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 3 ni wọ́n ṣàfihàn rẹ̀ nínú àkọọ́lẹ̀ orúkọ 17 àwọn tí ó lówó jùlọ ní ilẹ̀ Adúláwọ̀. Àwọn wọ̀nyí ni Aliko Dangote, Abdulsamad Rabiu àti Michael Denuga. Ààrẹ àgbáríjọ iléeṣẹ́ Dangote, Aliko Dangote, ni ó lékè jùlọ. Wọ́n yànnàná ìwọ̀n tí olúkúlùkù wọn tó lọ́jà àti bí iléeṣẹ́ wọn ṣe ń gbòòrò sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), Abdullahi Umar Ganduje, ti sọ wípé àwọn ẹgbẹ́ òṣèlú kan ti gbáradì láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́. Ganduje bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nínú ọ́fíìsì rẹ̀ nígbà tí ó gbàlejò gómìnà ìpínlẹ̀ Plateau, Simon Lalong. Èyí wáyé lẹ́yìn ìbẹ̀wò láti ọ̀dọ̀ gómìnà àná fún ìpínlẹ̀ Rivers, Nyesom Wike, àti àwọn àgbà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) láti ìpínlẹ̀ Rivers ní ọjọ́ Ìṣẹ́gun. Alága ẹgbẹ́ APC sọ wípé ìbẹ̀wò láti ọ̀dọ̀ Wike jẹ́ ìbẹ̀rẹ̀ ohun rere tí ó ń bọ̀ fún ọmọ ẹgbẹ́ lábẹ́ ìdarí rẹ̀, tí ó sọ wípé ó wà lára ọ̀rọ̀ ìgbàsípò rẹ̀ ní ọjọ́ ìyànsípò ní ọjọ́ 3 oṣù kẹjọ. Ó ní òun yóò rí i dájú wípé ọmọ ẹgbẹ́ lékún sí i. Nígbà tí àwọn akọ̀ròyìn béèrè bóyá Wike ti ṣetán àti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, Ganduje ní
àwọn kò sọ̀rọ̀ lọ́bẹ̀, ṣùgbọ́n bí Wike bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, yóò jẹ́ àǹfààní fún wọn nínú ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ The Department of State Services (DSS) ti ṣe ìkìlọ̀ lórí ìpètepèrò àwọn apanijayé ajínigbé tí wọ́n ń fẹ́ ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin Àbújá sí Kaduna ní ìgbàkúùgbà láti ìsinyìí lọ. Ọdún tí ó kọjá ni wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin Àbújá sí Kaduna ní abúlé Katari, ìpínlẹ̀ Kaduna ní ọjọ́ Ajé ọjọ́ 28 oṣù kẹta ọdún 2022, ní èyí tí ó mú iléeṣẹ́ reluwé Nigerian Railway Corporation (NRC) gbégi dínà lílọ bíbọ̀ ọkọ̀ ojú irin fún ìgbà díẹ̀ lójúnà yìí. Nínú àtẹ̀jáde ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ti ṣe ìkìlọ̀ wípé àwọn ajínigbé ń gbèrò láti ṣe ìkọlù sí àwọn èrò ọkọ̀ ní ìgbàkúùgbà láti ìsinyìí lọ. Fún ìdí èyí, kí àwọn aláàbò ìlú wà ní ìdúróṣinṣin, pàápàá jùlọ látàrí ìkọlù ọdún tí ó kọjá níbi tí wọ́n ti dẹ́mi àwọn èrò légbodò tí wọ́n jí àwọn kan gbé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù kí wọ́n tó gba ìyọ̀ǹda. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Pẹ̀lú gbogbo ìlérí wípé àwọn ti gbà láti ní ìjíròrò pẹ̀lú àjọ ECOWAS lórí rògbòdìyàn ilẹ̀ Niger, Ààrẹ Bọ́lá Tinubu fárígá wípé kí wọ́n má tíì gbé gbogbo gbèdéke orí ilẹ̀ Niger kúrò. Ààrẹ Tinubu sọ eléyìí nígbà tí ó gba àlejò ikọ̀ Ààrẹ Ali Ondiba àti Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè láti ilẹ̀ olómìnira Gabon, Herman Immongault, ní ilé agbára ìlú Àbújá. Ó ní ìgbàjọba ológun kò jẹ́ ìtẹ́wọ́gbà mọ́ ní ilẹ̀ Áfíríkà. Ṣùgbọ́n àwọn ológun tí Ọ̀gágun Abdulrahman Chiani darí ń béèrè fún ìdápadà iná mọ̀nàmọ́ná tí ìjọba àpapọ̀ gé kúrò gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìdínàmọ́ tí ìjọba àpapọ̀ ṣe fún wọn lẹ́yìn tí wọ́n dìtẹ̀ gbàjọba Ààrẹ Mohamed Bazoum ní ọjọ́ 26 oṣù keje. Chiani, tí ó ṣe ìbéèrè yìí níbi ìpàdé pẹ̀lú àwọn ulama láti Nàìjíríà ní ìlú Niamey ní ọjọ́ Àbámẹ́ta, sọ wípé inú bí wọn nítorí àwọn adarí ilẹ̀ adúláwọ̀ kò gbọ́ tẹnu wọn kí wọ́n tó máa dájọ́, tí wọ́n tún fi ológun halẹ̀ mọ́ wọn kí àwọn dá ìjọba tiwantiwa padà. Ṣùgbọ́n Tinubu, tí í ṣe alága àjọ ECOWAS, sọ fún àwọn àlejò rẹ̀ wípé àwọn kò ní fi ààyè gba ìlọ̀kulọ̀ láti ọ̀dọ̀ adarí ìlú agbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn Kìrìsìtẹ́nì ni wọ́n dáná sun ní àríwá Pakistan ní Ọjọ́rú lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kan ìdílé Kìrìsìtẹ́nì kan wípé ó sọ̀rọ̀ òdì sí ẹ̀sìn Islam. Ogunlọ́gọ̀ èrò pẹ̀lú igi àti òkúta ni wọ́n ya bo agbègbè tí Kìrìsìtẹ́nì pọ̀jù sí ní ìlú Faisalabad. Àwòrán orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ṣe àfihàn èéfín tí ó ń rú jáde láti ilé ìjọsìn bí àwọn míì ṣe ń dáná sun àga. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀kan lára àwọn alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì, wọ́n ní ìkọlù yìí wáyé látàrí ìpéjọpọ̀ àwọn onítara ẹ̀sìn tí wọ́n fi ẹ̀sùn kan ìdílé Kìrìsìtẹ́nì yìí wípé wọ́n tàbùkù sí Kùránì. Wọ́n ń ṣe àfihàn ọ̀pọ̀lọpọ̀ àwòrán àti fídíò àjókù Kùránì tí wọ́n ń pín káàkiri ní èyí tí ó fa gbọ́nmi-sí-omi-ò-tó. Iléeṣẹ́ ìròyìn AFP jábọ̀ wípé ilé ìjọsìn 4 ni wọ́n dáná sun, ṣùgbọ́n ẹnikẹ́ni ò ṣòfò ẹ̀mí. Bíṣọ̀bù ilẹ̀ Pakistan Azad Mashal láti agbègbè Lahore sọ wípé ìgbésẹ̀ yìí dùn àwọn Kìrìsìtẹ́nì gidigidi. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn fẹ́ ìdájọ́ láti ọ̀dọ̀ àwọn agbófinró àti àwọn tí wọ́n ń dá ẹjọ́ láti dá sí ọ̀rọ̀ yìí, kí wọ́n sì fi dá wọn lójú wípé ẹ̀mí àwọn dé láàrin ìlú. Ìsọ̀rọ̀ òdì sí ẹ̀sìn jẹ́ ohun tí wọ́n mú lọ́kùnkúndùn ní orílẹ̀-èdè Pakistan. Ẹnikẹ́ni tí ó bá tàbùkù sí ẹ̀sìn Islam tàbí òjíṣẹ́ rẹ̀ yóò fẹ̀mí rẹ̀ dí. Gbogbo Kìrìsìtẹ́nì tí ó wà ní ilẹ̀ Pakistan kò ju 2% nínú 100 lọ, 2%, wọ́n sì máa ń fi ojú sí wọn lára lórí ìsọ̀rọ̀ òdì sí ẹ̀sìn Islam. Ní oṣù keje ọdún 2018, àwọn ọkùnrin 4 ṣe ìkọlù sí 20 èèyàn nínú ilé ìjọsìn Kìrìsìtẹ́nì tí ó wà ní Faisalabad. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ,
ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.